bá ń ṣe ẹ̀sìn ẹ jẹ́ ká mọ owó ọ̀rọ̀ tá a máa sọ lẹ́nu. Ẹ jẹ́ ká ṣẹ̀sìn on the basis of liberalism. Tí Muslim bá pè ní Allah, Christian á pè Ọlọ́run ní Jehovah, Yorùbá pè Ọlọ́run ní Elédùmarè, kò níyàtọ̀ orúkọ ló pé oríṣiríṣi tó ń pè. Nílùú wa gan-an elédè ìlú wa máa ń pè ní òrìṣà bóòdù. Tí ẹ bá dé Kàlàbà máa ń pè ní àfàsì. Yíwọ wá máa pè wọ́n ní Ṣínéke. Èwo wá ní gbogbo wàhálà tẹ wá dá. Ẹ jẹ́ ká ṣẹ̀sìn yìí. Torí ẹni tí ò bá gbọ́, ẹni tí ò bá ní àròjinlẹ̀, ẹni tó bá ní fẹ́ ṣe Ọlọ́run náà láti máa bú Christian and Muslim o. Onírò táwọn náà plé o, ó níbi tí wọ́n ti wúlò o. Ẹni tó bá ní Christian ló dá Muslim, ó fẹ́ ríjà Ọlọ́run ni o. Ó fẹ́ ríjà Ọlọ́run ni o. Ṣùgbọ́n kí Christian àti Muslim náà wọ́n má ba alábàáyé jẹ́. Torí ẹ̀kọ́ tó ń ṣẹlẹ̀ ń sìn. Fìrìfìrì ìbínú Ọlọ́run ó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí. Àwa Yorùbá ó ní bá ṣe máa ń tú ìlú láyé àtijọ́. Nígbà tí wọ́n sọ pé bá ṣe ń tùlú yẹn ó wà demonic. Bá ṣe ń tùlú yẹn òrìṣà ní afẹnubàjẹ́ ẹ̀wù yàtọ̀ fúnra wa sí báyìí. Ọjọ́ 17 oṣù kejìlá ọdún yìí náà tún ní ojú pé tí ẹsẹ̀ pé sílùú Lekki níjọba ìbílẹ̀ Ìbẹ̀jú Lekki lẹ́kọ̀ọ́ níbi tí ọdún Àjàgùnmàlè àwọn alálòdì ọ̀run ti wáyé o. Ààrẹ Onakakanfo ilẹ̀ Yorùbá lóògùn ọ̀fẹ́ o òun náà ló kó gbogbo àwọn ọmọ ẹgbẹ́ OPC ẹgbẹ́ ńlá nì tó ń kọ̀yà fún ọmọ odò tó dá ìwà ṣòdí lọ síbẹ̀ o. Bẹ́ẹ̀ lójú àwọn ọba àlàyé pé tí ẹsẹ̀ wọn pèlè dáadáa ìjẹta ní Àjàgùnmàlè àwọn alálòdì ọ̀run àwọn ta ló ń dé fáfógun nísàlú ọ̀run o. Báwo gan ni tiẹ̀ ṣe jẹ́ láàrin àwọn èrò mọ̀lẹ̀ tó yí Olódùmarè ká oníròyìn tẹlifíṣàn alóore fún àwọn Yorùbá Abíọ́dún Olúwaṣèkẹ́mi báwọn débẹ̀ o ẹ̀gbọ́n tí ó mú bọ̀ wá. Abíọ́sí. Ọba àlẹ́ni ọba àlànà ọba títí ayérayé gbogbo ọlọ́wọ́ gbọgbọrọ tí ń gbọ́ ọmọ rẹ̀ lọ́wọ́ fi ayé ọba kan máa jìkà lẹ́yìn adóògùn ìpẹ́yìn lẹ́yìn aṣòtítọ́. Ṣèbẹ́yìn lọ́ba tí ń dání ẹ̀yìn lọ́ba tí ń láyé ẹ̀yìn náà ọba tí ń gbára lé tí ń gbára òkú. Ẹ̀yin ni Alfa àti Omega ọba tó bẹ̀rẹ̀ sí lọ dé òpin. Kò sí Ọlọ́run bírú tí, kò sí ọba bírú tí, ẹ̀yin lọ́ba àwọn ọba aláṣẹ àwọn aláṣẹ Ọlọ́run àwọn Ọlọ́run. Wàlíyá sàlíyá jìlíyá wàlíyá kàlíyá sílíyá wàlíyá sílíyá kìlíyá wàlíyá kàlíyá sàlíyá tà. Elédùmarè àdúrà rẹ lọ́jọ́ ti yé o. Ìbáṣẹ́. Àjọ ọ̀pọ̀ tẹ dá lájùlé ọ̀run. Àjọ ọ̀pọ̀ tẹ dá lórí ikú mẹ́rin àgbáyé. Ìbáṣẹ́. Àjúbà lálẹ̀ ìlú yìí. Àjúbà ìṣẹ̀dálẹ̀ ìlú yìí. Ìbáṣẹ́. Àjúbà ọgbọ orúmọlẹ̀ ìlú yìí. Ìbáṣẹ́. Àwọn àjúbà ọgbọ òkú ọ̀run tó ti lọ́ lù yìí o. Ìbáṣẹ́. Àjúbà gbogbo ẹgbẹ́ ọ̀run ìlú yìí. Ìbáṣẹ́. Àwọn àjúbà olókùn ṣẹ̀rí adé ọlọ́sàárì ìlẹ̀gbẹ̀. A sọ pé torí pé ọdún Àjàgùnmàlè là á ṣe ká ní tìbílẹ̀ nìkan ni. Ara nǹkan tó ń fi àjẹ Yorùbá tó sọnù nílẹ̀ Yorùbá tí àkàkùn tí gbogbo nǹkan fi dàrú mọ́ wa lọ́wọ́ nìyẹn. Ẹlòmíì ní nǹkan bíi 2 weeks ago aṣọ́gun ẹlẹ́gbára tó jẹ́ ọdún láàlú ẹlòmíì àdúgbò àwùká wọ́n ṣọdún ẹlẹ́gbára. Láàlú tẹ̀ ń wọ́n yẹn ọlá ìlú ni ó ní Yorùbá sọ di láàlú. Ọlá ìlú ó ní Yorùbá sọ di láàlú. Òun ni ọlá ìlú tó bá wà tẹ́ pé wọn ò bá nílẹ̀ Yorùbá o mi ò sọ kò mí o tí wọn ò bá ní èṣù ìlú àbí kí ọba ní èṣù ní pálásì wàhálà kan máa ṣẹlẹ̀ ńlú yẹn ni wàhálà máa ṣẹlẹ̀ àwọn tọ́ọ̀gì á máa dà wọ́n láàmú oríṣiríṣi ẹgbẹ́kẹ́gbẹ́ á máa kó wọn sínú yílà yìí lo
ṣùgbọ́n tí àwọn bá ti fún ní nǹkan tó yẹ kó fẹ́ sẹ́ pé kò dẹ̀ ṣe èèyàn mọ́ fún ó jẹ́ àgbò ó jẹ́ ewúrẹ́ ó dẹ̀ jáde lọ lágbára tó tù ú tó fẹ́ kó sí wọ́n ní ẹ̀jẹ̀ balẹ̀ ara rọ̀ gbogbo ká dẹ̀ tùbà àtúnṣe òun làwọn àgbà ṣe ń pè ní ọlá ìlú láàlú Yorùbá sọ di láàlú ọlá ìlú òun ló di láàlú. Mọ̀ pé ìwọ̀nba nǹkan tá a ṣe lọ́dọọdún ó ti contribute sí ẹ̀kọ́nọ́mì ìlú yìí torí nǹkan tá à ń ṣe yìí ẹ má kọ̀ wọ́n pé ọ̀dọ̀ọ̀dún wọn kàn án tó tẹ́ǹtì torí èlòmí àní wọn kàn án tó tẹ́ǹtì wọn kàn kóra jọ wọn náà wọ́n ṣọ́ ló ń lọ kò lè yí ẹ. tẹ́yà bá fẹ́ ṣòro tí ó tu ìlú lára bákan náà lèèyàn ṣe ń ṣe yìí kó ló ní pé àwa ṣe nǹkan tá a ṣe yìí ètùtù ti lọ lábẹ́lẹ̀ kó ló ní pé àwa ṣe festival ètùtù oríṣiríṣi ó ti lọ wọ́n ti ṣe fún festival yìí kí ara ba lè tu ìlú kí ìlú ba lè rojú àgàgà níta tí ń ṣe festival yìí at least na tó ṣe festival yẹn a ti máa ṣètò fún ọjọ́ méje oríṣiríṣi nǹkan tó máa ṣe ìlú láǹfààní láti máa bọ̀ pẹ̀lú owó ara wa àgbòdà abíṣètùtù yẹn ó kéré jù àtó méje sí mẹ́jọ ewúrẹ́ tọ́wọ́ abíṣètùtù yẹn at least èdè mọ̀mọ̀ kan ti ṣe lélẹ̀ wọ́n ti lo 6 bẹ́ẹ̀ náà ni òkú kan tá a máa ti fi ṣètùtù yẹn síwájú torí ẹ̀yin aráàlú tí ò mọ gangan àwọn akọ̀kọ̀ wálé àìwáṣẹ́ wákọ̀ṣe wájẹ lọ nípa tó wá ṣe ni kò lè yẹ à ń ṣe kí ara lè tu ìlú torí ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá ni torí iṣẹ́ tí Ọlọ́run rán wa nìyẹn nílé gbogbo ẹ̀ náà ni kì í ṣe gbogbo ẹ̀ náà ni wípé ó dìgbà tó bá pa aláàfáà o aláàfáà ní ìwé ètò fi ń gbà dúràkádúrà tiẹ̀ fi ń gbà àwọn wòlíì náà níwé kan fi ń gbà dúràkádúrà wọn fi ń gbà pé wọ́n ti fi àwẹ̀ kún àwọn àwa Yorùbá oníbàṣe máa ń tu ìlú láyé àtijọ́ nígbà tí wọ́n sọ pé bàṣẹ ń tùlú yẹn ó wà demonic bàṣẹ ń tùlú yẹn òrìṣà ní afẹnubàjẹ ẹwù yàtọ̀ fúnra wa sí báyìí ẹ wo omi tá a bára wa dé báyìí ó ṣẹ̀dé láti Brazil ní a lọ sí ibi tí àwọn Santos football club wà bọ́ọ̀bù pẹ́lẹ̀ wọ́n ní ká tó lọ kí president àwọn kan fẹ́ host mi àwọn fans Santos football club wọ́n wá host mi nígbà tó máa bẹ̀ sí kọrin Iyemọja náà máa fi kọrin Iyemọja orin yẹn wọ́n dá orin yẹn bí ìtẹ̀lẹ̀ ó dùn bí Iyemọja ni wọ́n fi dá orin yẹn òun náà fi bẹ̀rẹ̀ wọ́n fi parí ẹ̀ wọ́n á ní Dáúdà tó ráyé wa báyìí ìjọ ráyé wa báyìí nílẹ̀ Yorùbá ẹni bí tó bá wa dé nílẹ̀ Yorùbá gbogbo ibi tí wọ́n kọ́ fún Santos supporters club yẹn Iyemọja kan yà sí gbogbo ara ẹ̀ pátá a ní wọ́n lọ sí ọ̀dọ̀ president Santos football club wọ́n wá gbé wa káàkiri lọ sí library àti museum club yẹn nígbà tá a dé ibì kan eléyìí mọ́kàdé ṣùgbọ́n àkàdé ẹ̀nu ẹ̀ nígbà tá a dé ibì kan wọ́n gbé wa wọnú dressing room wọ́n wá fi bọ́ọ̀sì bẹ́lẹ̀ méjì gbogbo wọn bá fẹ́ gbàdúrà àwọn kan máa ń gbàdúrà níbi oliveri náà players bẹ́lẹ̀ ò ní dúró síbẹ̀ o pé ó ní irú wọn lẹ̀kan tí bẹ́lẹ̀ máa kọ́ bọ́ kó tó lọ sórí field. wọ́n mi yé ká ṣe gbọ́dọ̀ tí mo sọ yìí wọ́n lò nìkan tó máa lọ sí irú wọn lẹ̀ á bọ́ àṣekùn tó yẹ kó ṣe á parí ẹ̀ wọ́n fi tibẹ̀ yẹn dancing láti 1974. àwa lọ wo gbogbo àwọn great footballers wọ́n fi hàn wá bẹ́lẹ̀ score ó nìkan ní footballer tó score 1,650 goals kó tó fi retire
1,650 goals. Òun sì nìkan ní fútbọ́là tó gba international match tó score goal yẹn. Tí gbogbo bá fẹ́ ní king of soccer lénìí, Pele is the king of soccer. Wọ́n ti wá sọ fún wa wípé kò tán síbẹ̀ o, nílùú Brazil òrìṣà football wọ́n máa ń bọ́ ni. Ní Argentina òrìṣà football àwọn èyí tẹ̀sí documentary ẹ̀ wọ́n máa ń bọ́ ni. Ìjẹ́ Nàìjíríà jẹ́ ọmọ kan tó jẹ́ òrìṣà football. Wọ́n bá bẹ̀rẹ̀ sí káwọn sọ̀pọ́tà púpọ̀ wọ́n bá ń kọ́ ní báyìí ẹ̀rọ pé ṣọ́ọ̀ṣì náà wà ní. Gbogbo competition ní Nàìjíríà wá ń play wọ́n wá lulẹ̀. Wọ́n bá ti dé orí fit wọ́n á lulẹ̀. Wọ́n bá lórí fit wọ́n á lulẹ̀. Nítorí pé wọ́n ní ẹni bá mọ̀ wéè lọ́mọ rẹ̀. Àwa yóò sọ̀rọ̀ ilé wa. Àti ṣúgà ni. Nígbà tí sáńsì máa gbé tíì yẹn wá, breakfast tea ni o. Wọ́n bá gbé apẹ̀lú fọ́ọ̀mù Yorùbá yìí lọ. Wọ́n fẹ́ lè sọ pé àà. Ní tí wọ́n ní wọ́n fẹ́ làwọn ewúro lọ́gbọ́n àìkò sí, wọ́n ní méjì rà. Wọ́n ní wọ́n máa gbé méjì wá, wọ́n máa gbé méjì wá. Wọ́n ló dá o. Ẹ jẹ́ kí n mu tíì tó wà bẹ́ẹ̀, wàláì. Mo gbọ́dọ̀ sọ fún management hòtẹ́ẹ̀lì yẹn kó bá mi wá tíì yẹn. Tó bá jẹ́ China ló wà, wọ́n gbọ́dọ̀ bí sọ pé mo get it within 2 weeks. Nígbà tí wọ́n ti mú tíì yẹn báyìí, gbogbo oúnjẹ tí mo jẹ tí mo bára mi heavy. Within 5 minutes to 10 minutes, ó dẹ̀ digest gbogbo ẹ̀. Pátá! Mo wá fún ìbígbà ẹ pé oúnjẹ kankan oúnjẹ yẹn ò ní mí lára mọ́. Mi ò dísì. Lẹ́lẹ́lẹ́ ajẹ breakfast tó bá ti mu tíì líńtì pẹ̀lú mílìkì báyìí. Táwọn òpè jẹ́ kí n sùn díẹ̀ kí n tẹ́ lọ sẹ́ńsì sí mi tìyẹn ìyẹn ò wáyé. Mi ìdẹ̀wà hyper. Ewé lọ́ fi ṣe o. Ẹ bá wo tíì yẹn gbogbo sàlẹ̀ ewé ni. Tí ọ̀pọ̀lọpọ̀ tó ní àlàáfíà lọ́wọ́lọ́wọ́ sì ń ábátì ni wọ́n lò. Ó lè tó máa mu láàárọ̀, ó lè tó máa mu lálẹ́. Even most of the places ta lọ ní Brazil is either coffee or green tea. Wọ́n mú bẹ́ẹ̀. Òun lẹ ti fi ẹ̀sìn condemn rẹ̀ pé ká má jáwé ká má jẹ. Tí o bá ti ní ká má jáwé ká má jẹ gbò. O ti kill technology ìlú yẹn, o ti kill research ìlú yẹn, o ti kill health ìlú yẹn. O ti mú ìyàn wọnú ìlú yẹn torí ewé àti egbò tó ń produce oúnjẹ wá shut down agriculture ní progress lọ. Ẹ bá ń ṣe ẹ̀sìn, ẹ jẹ́ ká mọ owó ọ̀rọ̀ tá a máa sọ lẹ́nu. Ẹ jẹ́ ká ṣẹ̀sìn on the basis of liberalism. Tí Muslim bá pè ní Allah, Christian á pè Ọlọ́run ní Jehovah. Yóò bá pè Ọlọ́run ní Elédùmarè, kò níyàtọ̀ orúkọ ló pé oríṣiríṣi tó ń pè. Nílùú wa gan-an, elédèlú wa máa ń pè ní òrìṣà bóòdù. Tí ẹ bá dé Kàlàbà máa ń pè ní àfàsì. Yíwọ wá máa pè wọ́n ní Ṣínéke. Èwo wá ní gbogbo wàhálà tẹ wá dá. Ẹ jẹ́ ká ṣẹ̀sìn yìí. Torí ẹni tí ò bá gbọ́, ẹni tí ò bá ní àròjinlẹ̀, ẹni tó bá ti fẹ́ ṣe Ọlọ́run náà láti máa bú Christian and Muslim. Onírò táwọn náà plé o, ó níbi tán ti wúlò o. Ẹni tó bá ní Christian ló dá Muslim, ó fẹ́ ríjà Ọlọ́run ni o. Ó fẹ́ ríjà Ọlọ́run ni o. Ṣùgbọ́n kí Christian àti Muslim náà wọ́n má ba alábàáyé jẹ́. Torí ẹ̀kọ́ tó ń ṣẹlẹ̀ ń sìn. Fìrìfìrì ìbínú Ọlọ́run ó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí. Àwọn nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí ó ti ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí. Torí pé orísun wa a ti fẹnu bàjẹ́. Orísun wa a ní kò jẹ́ kankan. Orísun wa ẹlòmíì ti tẹ ojúlẹ̀ mọ́lẹ̀. Ibi tí ojúlẹ̀ alálẹ̀ ìlú wà ẹlòmíì ti kọ́lé sí. Ọ̀pọ̀lọpọ̀ ibi tó ti ń talẹ̀ tó wọ́wọ́ òjijì. Ibi tí ṣẹ̀dá ìlú wà náà bàbá wọn ti ṣe é lẹ̀. Torí pé ó ń wá owó, a lọ ta ibẹ̀ yẹn, a lọ tà níta 30 million. A wá gba 30 million yẹn within 3 months. Àwọn olùmọ̀lá wa kó àgbàmọ́ sínú 30 million yẹn. Lẹ́yìn ìgbà tó wá kó àgbàmọ́ sí tó bá ná tán, wọ́n wá fi àìsàn tó dáa, wọ́n fi dá lọ́lá. A wá di pé àìsàn yẹn ló máa nọ́ọ̀sì gbogbo owó tó fi kójọ tẹ́lẹ̀ nínú àìsàn ló máa wà tí tó máa fi kú.
mo bẹ̀ ẹ̀yin ilẹ̀ Yorùbá because à ń communicate sí ilẹ̀ Yorùbá ni. We are speaking beyond this gathering, and the essence of cultural promotion ni wípé nǹkan tó ti sọnù tó dẹ̀ pé nǹkan tó dáa fún wa ká mọ̀ pé nǹkan tó dáa ni. Èyí tí ò dáa ká sọ lórí lẹ́nìkan bá bú Christian lẹ́gbẹ̀ẹ́ mi àwọn ọ̀rọ̀ àdìdè kò lẹ́gbẹ̀ẹ́ má bà tèmi jẹ́ o. Torí èmi náà ti rí ìgbàlà, mo ti rí èrè nu Christian. Lẹ́nìkan bá bú Muslim lẹ́gbẹ̀ẹ́ mi má rọra dìde, mi ò lè kọlu àlá o. Torí mẹ́tẹ̀ẹ̀ta ló ní ìrànlọ́wọ́, ṣùgbọ́n ká má fi ẹnu bà títí ilẹ̀ Yorùbá jẹ́. Iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́ yìí iṣẹ́ àwọn ọba ni. The king are the custodian of culture and tradition. Lóòótọ́ Ààrẹ Onakakanfo ọba jagunjagun lòun náà. Ọba jagunjagun lòun náà. Ọba bẹ́yìn sọ Ààrẹ Onakakanfo ó gbọ́dọ̀ wọ ìpè yìí. Kò sí Ààrẹ Onakakanfo tó ń kọ̀ bá gbé wọ ìpè bí. Kò jẹ́ dáadáa o. Ọjọ́ méje ló yẹ kí n lò wọn Aláàfin yẹn reduce ọjọ́ mẹ́rin tẹ̀lé Russians. Aláàfin ní Gani ò ní sùn o, tọ́lọ̀ ń tẹ́ àbẹ́yẹ sáfẹ́ rere.